ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ètò tiwa tòní dálé lórí kíkọ́ ọgbọ́n tuntun pẹ̀lú ẹ̀kọ́ ọ̀fẹ́ lórí ẹ̀rọ ayélujára. Lẹ́yìn ìwádìí wa lórí ètò tòní, a ti yàn láti sọ fún yín nípa ààyè ìtàkùn àgbáyé mẹ́ta tó ṣe ìpèsè ẹ̀kọ́ ọ̀fẹ́ lórí ẹ̀rọ ayélujára. Ó yá ẹ jẹ́ á lọ. Ààyè kìíní, Coursera.org. Coursera.org ní àkójọpọ̀ kíláàsì láti ọwọ́ àwọn ilé ìwé gíga àti ilé iṣẹ́ tí òǹkà wọn kọjá 100. Ojú ìwé ààyè Coursera.org ń wí pé kọ́ ojúlówó ẹ̀kọ́ tó yè kooro lórí ẹ̀rọ ayélujára lọ́fẹ̀ẹ́. Ààyè kejì, khanacademy.org. Khanacademy.org dùn fún ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ onírúurú láti ibikíbi. Khanacademy.org gbayì láwùjọ àwọn ààyè ẹ̀kọ́ ọ̀fẹ́ lórí ìtàkùn àgbáyé. Ojú ìwé khanacademy.org wípé bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ nísinsìnyí lọ́fẹ̀ẹ́ pátápátá títí ayérayé. Ààyè kẹta, Allison.com. Èyí tèmi fúnra mi ń lò fi kọ́ ọgbọ́n àti ẹ̀kọ́ tuntun. Allison.com ní ààyè ayé tuntun fún ẹ̀kọ́ ọ̀fẹ́ tó ní ìwé ẹ̀rí. Ọ̀pọ̀lọpọ̀ ààyè ayélujára ló wà láti kọ́ ẹ̀kọ́ fún ẹni tó bá ń wáṣẹ́ tàbí ẹni tó bá ń fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́. Àti gba ìwé ẹ̀rí wà, ó sì wà pẹ̀lú ẹ̀tọ́ pélébé. Àsìkò gbà wá láyè o, àmọ́ o, ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.